ní báyìí gẹ́gẹ́ bí ìjẹ́wọ́ ìgbàgbọ́ yín níwájú àwọn ènìyàn àti níwájú Olúwa wípé ẹ̀yin ti fi ayé yín fún Jésù Kristi olùgbàlà àti wípé ó kú lórí igi àgbélébùú, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Fún ìjẹ́wọ́ ìgbàgbọ́ rẹ lójú gbogbo ayé, mo ṣe ìrìbọmi fún ọ lónìí lórúkọ Bàbá. Lẹ́lẹ́ẹ̀kejì ó là ń lọ yìí, ó tún jẹ́wọ́ ìgbàgbọ́ rẹ̀ wípé ní tòótọ́ òun gbà pé Kristi ti kú lórí igi àgbélébùú nítorí àìṣedéédé òun. Èrèdí nìyí tí mo fi mú yín wá sí etí odò yìí láti ṣe ìrìbọmi fún yín gẹ́gẹ́ bí a ṣe fún Jésù Kristi látọ̀dọ̀ Jòhánù. Ǹjẹ́ ẹ̀yin gbàgbọ́ pé ní tòótọ́ ni Kristi kú lórí igi àgbélébùú? Bẹ́ẹ̀ni. Fún ìjẹ́wọ́ ìgbàgbọ́ rẹ, mo tẹ̀ ọ́ lórí ba fún ìrìbọmi ẹlẹ́ẹ̀kejì orúkọ Ọlọ́run ẹ̀mí náà. Ẹlẹ́ẹ̀kẹta rèé, gẹ́gẹ́ bí ìjẹ́wọ́ ìgbàgbọ́ arákùnrin yìí lójú gbogbo ènìyàn, ó ní wípé òun gbàgbọ́ wípé Kristi kú lórí igi àgbélébùú. A ti tẹ̀ yín lórí ba lórúkọ Ọba, Ọmọ, lórúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́. Hello. Pastor. You were not informed. Jésù olùgbàlà. Ọlọ́run máa ṣeun kẹ́. Ogun ti ṣẹ́. Ogun ti ṣẹ́. Hallelujah ni ẹja ké. God will see you. Mo wà níbi tí mo ti ń ṣe ìrìbọmi fún àwọn ọmọ ìjọ mi tí wọ́n ń gbàgbọ́ nínú Kristi lónìí. Do you come with any? Bẹ́ẹ̀ni, ẹ pàdé mi ní chọ́ọ̀chì. Oyè yín, ká fi àdúrà ká ń lẹ̀. Tí n bá ti parí ìrìbọmi tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́, ẹ pàdé mi lọ́wọ́ alẹ́, a ó fi ìṣòro ṣe àṣekágbá ìṣẹ́gun náà. Jésù òun ni olùgbàlà, Jésù Olúwa wa, àmín, àmín lórúkọ Jésù. Ẹ fẹ́ wọn láwọn fẹ́ rí mi, ẹ sọ fún wọn wípé mo lọ ṣe ìrìbọ. Gbogbo ẹ̀yin tí ẹ ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti wo fọ́nrán tí ẹ ṣẹ̀ wò tán yìí, ẹ̀yin rò pé bóyá eré ni, kò ń ṣe eré. Àkókò ìrìbọmi ó jẹ́ àkókò tó léwu jùlọ nínú ìgbé ayé Kìrìsìtẹ́nì, torí ó jẹ́ abala tó dàbí kó wà láàrin ikú àti ìyè ni. Ọ̀tá wọ́n máa ń tájẹ̀tì àkókò yìí ní àkókò ìrìbọmi yìí gan. Mo fẹ́ kí èyí jẹ́ ẹ̀kọ́ àti ìpèníjà nínú ìgbáradì fún gbogbo olùkọ́ tàbí olùṣọ́ àgùntàn, wòlíì tí wọ́n àti ajíhìnrere tí ẹ máa ń ṣe ìrìbọmi fún ènìyàn. Mo fẹ́ kẹ́ ẹ rí wípé àkókò yìí àkókò tí ẹ ní láti kíyèsára ni, nítorí pé ọ̀tá máa ń gba ọ̀nà láti wọlé, torí wọ́n mọ̀ wípé ní kété tí ẹ bá ti ṣe ìrìbọmi fún àwọn wọ̀nyí, wọ́n ti bọ́ kúrò lọ́wọ́ òun, tí kí Olúwa kó sì tì wọ́n lẹ́yìn láti tẹ̀síwájú ní ìgbàgbọ́ wọn. Ní jíjẹ́wọ́ Kristi ní Olúwa kò ń ṣe ohun kan tó mú inú òkùnkùn dùn. Ká má wá sọ wípé rírì wọ́n bọmi, pé wọ́n kú pẹ̀lú Kristi, wọ́n sì jí dìde pẹ̀lú rẹ̀ nítòótọ́. Ẹ jẹ́ ká kíyèsára ní gbogbo àkókò yìí. Àkókò ìrìbọmi jẹ́ àkókò tí ó jẹ́ wípé ó gbóná, tí ó sì léwu púpọ̀. Tí ènìyàn ò bá kíyèsára ní àkókò yẹn, ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn ló ń ṣẹlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ mìíràn láti rí. Ẹ má kàn rò pé bí fíìmù ni. A ti rí i tó jẹ́ wípé a rí èèyàn míì tí ó ti èèyàn bọ omi, kó dẹ̀ fáyọ̀, ó ti di ẹja, ó ti bá odò lọ. Ó jẹ́ àkókò tí ọ̀tá máa ń target láti hùwà ọwọ́ wọn. Mo gbàdúrà lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin ajíhìnrere, ẹ̀yin onírìbọmi, ẹ̀yin olùkọ́ pátápátá, ẹ ò ní ṣiṣẹ́ sí. Olúwa àti agbára rẹ̀ yóò máa pẹ̀lú yín, yóò sì dúró tì yín. Orí yín kò ní gbàbọ̀dè. Ọ̀pá aládé ò ní ṣẹ́ mọ́ yín lọ́wọ́ pẹ̀lú àṣẹ Olódùmarè. Mo gbàdúrà fún yín o. Agbára láti jèrè ọkàn àti tẹ̀síwájú ní ìrìbọmi ṣíṣe, Olúwa yóò fi fún yín. Ẹ̀mí ìkíyèsára láti gbàdúrà takuntakun kẹ́ tó gbé ìgbésẹ̀ yìí, Olúwa yóò yọ̀ǹda fún yín. Ìṣẹ́kù méjì agbára bíi ti Mósè, ìṣẹ́kù méjì agbára bíi ti Èlíṣà, Olúwa yóò yọ̀ǹda fún yín. Jésù Olúwa wa. Àmín. Ẹ tẹ̀síwájú láti máa bá wa wo ọ̀pọ̀lọpọ̀ fọ́nrán tá à ń fi síta. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn
kò sí ìmíì tẹ́ wù tẹ́ ní kẹ́kọ̀ọ́ à ń tẹ̀ jáde fún ẹ̀kọ́. Oore ọ̀fẹ́ Ọlọ́run kó máa bá yín lọ kó sì máa tẹ̀lé yín lọ. Ṣùgbọ́n má gbàgbé o, ẹ subscribe sí Professional Entertainment lórí YouTube, ẹ follow PSCFM lórí Facebook. Bí ẹ ti ń ṣe eléyìí, Olúwa yóò máa dúró tì yín, yóò sì máa pẹ̀lú yín. Ire o.